Ilé-iṣẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tòun ti Peter Obi ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtù ọ̀rọ̀ lúra wọn báyìí lórí gbólóhùn kan tó ti ẹnu Peter Obi jáde ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí wípé kí ààrẹ Bọ́lá Tinubu wo àwòkọ́ṣe dáadáa àti ìpilẹ̀ṣẹ̀ rere èyí tí alákòóso kan Prime Minister ní orílẹ̀-èdè United Kingdom èyí tó fi lélẹ̀ eyín Keir Starmer pẹ̀lú bó ṣe kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí Prime Minister ní orílẹ̀-èdè Bìrìtìkó lọ́hùn-ún. Ọ̀rọ̀ èyí tó ti ẹnu Peter Obi jáde sí ààrẹ Bọ́lá Tinubu rèé. Bẹ́ẹ̀ náà ni Peter Obi tún tẹ̀síwájú wípé Tinubu ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀, ó ti kọjú wọn sóòrùn alẹ́ nípa wípé gbogbo ìlérí èyí tó ṣe síwájú ètò ìbọ̀dún 2023 kò sí ọ̀kan nínú rẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó múṣẹ, bí kò ṣe wípé ìdàkejì àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni ìbànújẹ́ èyí tó gbẹgbẹ́ nínú ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Tinubu kò mú ìlérí rẹ̀ ṣẹ, ebi ń pa àwọn ọmọ ilẹ̀ yìí, ọ̀wọ́n gógó gbogbo nǹkan, bẹ́ẹ̀ náà ni ètò ààbò ló tún mẹ́hẹ o. Ìdí rèé tí Peter Obi sọ wípé ó sunwọ̀n fún Tinubu láti kọ ìwé fipò sílẹ̀ nítorí ó ti kùnà láti mú ìlérí ṣẹ. Wàyí o, ilé-iṣẹ́ ààrẹ nílẹ̀ wa Nàìjíríà sọ wípé ọ̀rọ̀ tó ti ẹnu Peter Obi jáde ó dàbí ọ̀rọ̀ ọmọdé èyí tí ò mọ ohun tí ń sọ ni. Ó ní ìlànà ètò ìṣèjọba orílẹ̀-èdè Bìrìtìkó àti orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni, nítorí wípé paramilitary ń làwọn ń lò, táwa sì ń lo ìjọba ti àwarawa tá a mọ̀ sí democracy. Nípa ìdí èyí, ó ní ohun méjì tí ò jọra wọn òun ní Peter Obi ń gbìyànjú láti fi orí rẹ̀ kóra wọn. Nípa ìdí èyí, ilé-iṣẹ́ ààrẹ ní kí Peter Obi dákẹ́ ẹnu o, bí ò bá ní ohun rere kan tó lè tẹnu rẹ̀ jáde yàtọ̀ sí ọ̀rọ̀ tó lè dá ogun wàhálà sílẹ̀. Ó ní ó sunwọ̀n fún Peter Obi kó pa inú mọ́ tàbí kí Peter Obi máa jẹ pákò áyán lẹ́nu yàtọ̀ sí ìsọkísọ èyí tó ń sọ káàkiri ìgboro ẹnu. Ẹni tí í ṣe ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Bukola Saraki, ti sọ̀rọ̀ wípé ìlànà tá ń gbà fún ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó jìnnà réré sí ọ̀nà tí wọ́n gbà mú wọlé èyí tá a tẹ́wọ́ gbà á ní ilẹ̀ adúláwọ̀ àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Bukola Saraki èyí tó sọ ọ̀rọ̀ yìí ṣe é lálàyé wípé ó dùn mọ́ òun lẹ́nu láti sọ jáde, ṣùgbọ́n ọgbẹ́ ọkàn ló jẹ́ fún òun láti sọ ọ̀rọ̀ yìí. Ó ní òun yóò lo àsìkò yìí láti ké sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti jókòó dáadáa kí wọ́n gbé ètò ìṣèjọba àwarawa sórí tábìlì wọn, kí wọ́n tún yẹ̀wò ọ̀nà tí wọ́n yóò gbà láti mú ìdẹ̀rùn ìtura bá orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ilé-iṣẹ́ ààrẹ ní orílẹ̀-èdè yìí. Saraki sọ wípé òun rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún 1993 tí í ṣe June 12 èyí tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, Haúsá, Yíbò àti Yorùbá tí wọ́n fi túyáyá túyàyà láti lọ rèé tẹ̀ka fún olóògbé MKO gẹ́gẹ́ bí ààrẹ alágbádá ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n tí ìdùnnú òun ayọ̀ àwọn ọmọ Nàìjíríà lọ́jọ́ náà tó padà di ìbànújẹ́ ìkorò fún ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí. Ó ní ẹni ṣu ló lè gbàgbé, ṣùgbọ́n ẹni tó bá kó imí ọ̀hún kò lè gbàgbé o. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìjọba àwọn tí ń darí wa nílẹ̀ yìí wọ́n ti gbàgbé ọjọ́ náà, ó ní ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà tí ìròyìn ọjọ́ náà èyí tí í ṣe June 12, 1993 tó ṣojú wọn wọn lè gbàgbé nítorí àlá wọn kò wá sí ìmúṣẹ. Nípa ìdí èyí, Bukola Saraki ní òun yóò rọ ìjọba Nàìjíríà àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ilé ìgbìmọ̀ aṣòfin àti àwọn tí ń darí láti wo àwòkọ́ṣe rere ìlànà èyí tí ọjọ́ náà tó fi lélẹ̀ kí wọ́n lè mú ohun dẹrùn fún gbogbo mùtúmùwà ọmọ Nàìjíríà. Bí bẹ́ẹ̀ kọ́, kí ìṣẹ̀lẹ̀ búburú ọjọ́ sí èyí tí wọ́n gbà wípé ó ti rodò lọ́mumi kó má bàa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí, nítorí àwọn ọmọ Nàìjíríà wọn ò gbàgbé ọjọ́ náà ṣùgbọ́n wọ́n dákẹ́ ni o. Ó ní ọjọ́ tí wọ́n bá ṣe ìrántí ọjọ́ yìí tí wọ́n fi orí ìkòkò sọdún, ó ní ọmọ tí ó bí yóò jẹ́ ìyàlẹ́nu sí àwọn tí ń darí.
Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ìránṣẹ́ ọlọ́run kan Primate Elijah Ayọ̀délé òun mà ló ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ àti ìlànà èyí tí a fi ń dìbò ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe ń gba owó gba ìrẹsì aṣọ àǹkárá ọ̀pá méjì síwájú kó tó di pé wọ́n lè dìbò fún àwọn tí wọ́n fẹ́ gbé igbá ìbò tàbí àwọn tí wọ́n ń kópa láti díje dupò kan sí kejì lórílẹ̀-èdè Nàìjíríà. Primate Ayọ̀délé Elijah sọ wípé bí àwọn àjọ tó ń gbógun tiwa ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ bá fẹ́ ṣiṣẹ́ wọn lótìtọ́ àti lódodo tí wọ́n fẹ́ fi ọwọ́ òfin gbé àwọn tí wọ́n ń gba owó rìbá lọ́wọ́ àwọn olóṣèlú síwájú kí wọ́n tó dìbò, ó ní ọgbà àwọn àjọ EFCC yóò kún fọ́fọ́ ni o, àti wípé kò sí ẹni tó lè mórí bọ́ tó fi mọ́ àwọn tó jẹ́ pé wọ́n ń gbégbá láti dupò kan sí kejì àti àwọn òṣìṣẹ́ àjọ elétò ìbò àti àwọn ará ìlú. Ó ní wọn yóò kó tó àwọn èèyàn ìdá 98% àwọn ọmọ Nàìjíríà ni ó wà ní àhámọ́ síwájú ọjọ́ ìbò àti lẹ́yìn ọjọ́ ìbò. Nípa ìdí èyí, Primate Ayọ̀délé sọ wípé ìṣẹ́ òun ìyà èyí tí àwọn olóṣèlú tí wọ́n mú wọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa lo àǹfààní rẹ̀ fi ṣe ìpolongo àti tan àwọn ọmọ Nàìjíríà láti fi kó wọn lómi ọbẹ̀ jẹ kò lè jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ronú wípé gbígba ìrẹsì agolo méjì, ẹ̀wà agolo kan àti ẹgbẹ̀rún méjì náírà kì í ṣe ohun tó tọ̀nà nítorí ebi tó ń pa àwọn ènìyàn. Ó ní ebi kì í panú kí ọ̀rọ̀ ẹ̀mí wọ̀ ọ́. Lásìkò tí ebi bá ń pa àwọn ọmọlẹ̀ yìí, ó lóhunkóhun tí wọ́n bá rí òun ni wọn yóò tẹ̀lé láti gbà. Ẹnikẹ́ni tó bá sì ti fún wọn ní nǹkan ni wọn yóò tẹ̀lé láti tẹ̀ka fún o. Ayọ̀délé wá ní àyàfi tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá lè gbógun ti àwọn ìṣòro tó ń dojúkọ ilẹ̀ yìí, kórílẹ̀-èdè Nàìjíríà gba ìtura kúrò lọ́wọ́ ogun àìríjẹ àìrímu tí àwọn ọmọ Nàìjíríà ń gbé nínú ìtura nìkan níyè àti làákàyè àwọn ọmọ Nàìjíríà lè sọ wípé ìrẹsì agolo méjì tó ń ti ẹgbẹ̀rún méjì kò lè tán ìṣòro fún odidi ọdún 4 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Primate Elijah Ayọ̀délé tó ti ẹnu rẹ̀ jáde. Gbajúgbajà ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn olóyè Sunday Adéyẹmọ èyí tí gbogbo èèyàn tó mọ̀ sí Sunday Ìgbòho òun mà ló ti fọwọ́ kanlẹ̀ kéèpẹ̀ jẹ́ o wípé tá a bá rí ẹnikẹ́ni tí í ṣe ọmọ kóòtù òjíire èyí tó ń ṣe àtìlẹ́yìn àbí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn Fúlàní tí wọ́n ń jí àwọn ènìyàn gbé tí wọ́n ń ṣekú pa àwọn ènìyàn, bírú ọwọ́ pálábá ẹni náà bá ségi, ó ní ikú báyìí ń lèrè ẹ̀ṣẹ̀. Sunday Ìgbòho ni onítọ̀hún yóò fi kú ṣèfàjẹ láìtó ọjọ́ ni. Sunday Ìgbòho tó sọ ọ̀rọ̀ náà nínú ààfin ọba kábíyèsí tìlú Ìgbòho ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò síbẹ̀ pẹ̀lú àsìkò tó fún àwọn Fúlàní tí í ṣe ọjọ́ 2 péré láti kóra kọ́ńkó kàńgára wọn kúrò nílùú Ìgbòho wípé àwọn Fúlàní wọ̀nyí ń làwọn oníṣẹ́ ibi èyí tí wọ́n ń pa kúkúrú tí wọ́n ń pa gígùn bẹ́ẹ̀ náà ni wọ́n tún jíyàn gbé. Sunday Ìgbòho ni òun ò fẹ́ kí àwọn Fúlàní kí wọ́n rí àyè tàbí fìdí múlẹ̀ nílùú Ìgbòho. Lẹ́yìn náà ló bá kábíyèsí ọ̀hún sọ̀rọ̀ wípé kí wọ́n lu aago káàkiri ìlú kí wọ́n sì ṣe ìkìlọ̀ fún gbogbo ọmọ kóòtù òjíire tó ń bẹ nílùú Ìgbòho wípé kí wọ́n má ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú àwọn oníṣẹ́ ibi Fúlàní wọ̀nyí. Ó ní ẹnikẹ́ni yòówù tó bá jẹ́ ọmọ ìlú Ìgbòho tàbí Yorùbá tí ọwọ́ pálábá rẹ̀ ségi wípé ó ń ṣe agbódegbà tàbí òun gan ní bàbá àṣàlẹ̀ fún àwọn tó ń ṣiṣẹ́ ibi wọ̀nyí tí ọwọ́ pálábá irúfẹ́ níbẹ̀ bá ségi, ó ní ọ̀run làlà yóò fi kú ṣèfàjẹ nítorí ìwà ibi kò sí àyè fún nílùú Ìgbòho àti ní ilẹ̀ kóòtù òjíire. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti èdè òyìnbó àti lára àwọn tí wọ́n ń ṣe eré adẹ́rìn-pòṣónú oní ìṣẹ́jú péréte lórí ayélujára
broda Mike Ouma ló ti gba Pella lámọ̀ràn wípé kó ṣe sùúrù lórí ìgbésẹ̀ wùdùwùdù àti ìkánjú èyí tó ń gbé láti ní aya ńlé o. broda Mike èyí tó sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbéyàwó ìbílẹ̀ tá a mọ̀ sí traditional weddings èyí tí Pella àti ọ̀rẹ́bìnrin rẹ̀ Jafis Jadrolita tí wọ́n ṣe ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí. Ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí ni broda Mike wo ìwòye ìgbésẹ̀ Pella wípé ó sì kéré lọ́jọ́ orí àti wípé ohun ìbágbà lámọ̀ràn owó èyí tó ń rí yìí kó fi owó náà fi okòwò lélẹ̀ eléyìí tí ó máa fún ní ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ lójoojúmọ́ o, nítorí bòní ti rí ó ṣeé ṣe kí ọ̀la má rí bẹ́ẹ̀, èyí tó mú babaláwo láti máa dífá ojoojúmọ́ báyìí tí kìí ṣe ọ̀rọ̀ ọ̀run mọ́. broda Mike ní kí ọ̀rọ̀ Pella má dà bí ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n ní owó tí ọmọdé bá kọ́kọ́ rí o àkàrà ní fi jẹ. Pella ti ṣe ọmọ ọdún 21 years ọ̀rẹ́bìnrin rẹ̀ èyí tí wọ́n jọ ṣe ìgbéyàwó gbòńkẹ́lẹ́ ti ìbílẹ̀ traditional wedding léyìí tí wọ́n ń palẹ̀ mọ́ fún ìgbéyàwó èyí tí ó mì ìlú tìtì. Jafis ti ṣe ọmọ ọdún 25 tí Pella sì ṣe ọmọ ọdún 21 years. Wàyí o, broda Mike ní kò sóhun tó burú wípé tí a bá tó lọ́kọ kí a ní ọkọ, bí obìnrin bá tó ní àdá ká ní àdá. Ó ní ṣùgbọ́n Pella sì kéré, ó ní àwọn owó tírítírí èyí tó ń tujọ yìí ó yẹ kó fi dá ilé iṣẹ́ tàbí okòwò kan lélẹ̀ èyí tí ó máa fún ní èrè ení tere èjì tere lójoojúmọ́. Ó ní kó wo àwọn tó ti kọ́kọ́ ní òkìkí ní owó síwájú rẹ̀ lágbolé amúlùúdùn, ó ní púpọ̀ nínú wọn ni wọn ò rí wọn mọ́, ṣùgbọ́n tí kìí ṣe wípé wọ́n kú o, nítorí pé owó tí wọ́n rí gbà náà lọ́hùn-ún wọ́n kọ̀ láti fi de nǹkan mọ́lẹ̀ torí ọjọ́ ọ̀la. Ó ní púpọ̀ nínú àwọn tí wọ́n ń bẹ nínú agbolé amúlùúdùn tó ti rọ́wọ́ mú sẹ́yìn ló padà di ẹni tí ń tọrọ báyìí tí kìí ṣe wípé bóyá òun fi yọ̀ wọ́n. Ó ní ọ̀rọ̀ àmọ̀ràn yìí inú òun ìbádùn bí Pella bá lè mú lò nítorí ọjọ́ ọ̀la rẹ̀ kó lè dùn fún kóun náà lè rí nǹkan tọ́ka sí lọ́jọ́ iwájú ju ìgbéyàwó èyí tí ojú ń kan láti ṣe lásìkò yìí. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní, títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòlè míì nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited